kíra wa káàbọ̀ àkó ẹ̀kọ́ àmójúbà wa lórí àkọ́tún ètò àjọrò lórí ìkànnì Àwa-Ara-wa TV. Wọ́n ní bí èèyàn bá dúpẹ́ oore àná á túbọ̀ máa tún rí oore ọ̀pọ̀lọpọ̀ gbà ní. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa bẹ́ẹ̀ ti ṣe ń subscribe pátápátá la kí yín o. Ẹ kú ìfọmọnìyàn ṣe àdúpẹ́. Ẹ má sì tún wá gbàgbé pé bẹ́ẹ̀ ti ṣe ń fi àtìlẹ́yìn hàn. Ẹ máa bá wa like, ẹ sì máa bá wa share, kẹ́ sì máa bá wa comment lórí gbogbo àwọn fídíò tí à ń post. Sekinat Adegoke Yusuf lórúkọ tèmi ní ti sáà yìí. Àjọrò ó tún ti dé àkàtà ẹni ńlá èèyàn pàtàkì láwùjọ. Àwọn igun ṣóńṣó ti ń parí ike lórí ọ̀rọ̀ òṣèlú ilẹ̀ Nàìjíríà, ògo ní ilẹ̀ Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lápapọ̀. Ìkànnì Àwa-Ara-wa ikú kò ti mọ̀ pé bá ti ṣe máa ń ṣe láti lè mọ ibi tọ́bẹ̀ gbé dùn ni kó lè bá a dá káwùjọ wa kó lè bá a mọ̀kànga náà ni. Ẹ káàbọ̀. Àlejò mi tí àwa bá wọn lálejò táwa náà sì tún gbà wọn lálejò ní ọ̀rọ̀ kan. Olóṣèlú ni wọ́n, ọ̀dọ́ ni wọ́n ti fìgbà kan rí jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà ní sáà méjì ọ̀tọ̀ọ̀tọ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC tí wọ́n sì ṣojú ẹkùn ìdìbò Ìbàdàn North West South West Federal Constituency ní ìlú Àbújá. Bí a bá ní kí a sọ, ẹlẹ́yinjú àánú ni wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ máa ń wò wọ́n pé iṣẹ́ wọn, ìlànà wọn, ìwà wọn ó yàtọ̀ gédéǹgbé sí tọ̀pọ̀lọpọ̀ olóṣèlú nípasẹ̀ pé gbogbogbò náà máa ń fara kí. Bí wọ́n bá sì fẹ́ sọ̀rọ̀ òkodoro ọ̀rọ̀ báyìí ni wọ́n máa ń sọ. Wọn èé fi ṣe ìgbè bó bá ti rí náà ti ṣe máa ń sọ. Ibi tọ́pọ̀lọpọ̀ fi wọ́n wò pé ọkùnrin tó ní àyà bíi kìnìún ni wọ́n o. Ẹ jẹ́ kí n máa kí àlejò mi káàbọ̀ fún ti sáà yẹ kú dédé àsìkò yìí sáà. Ẹ kújọ́ mẹ́ta o. Mo kí gbogbo ara ilé, mo kẹ́yìn náà a kú ọdún yìí, a kú ìyèdùn àṣẹ ìṣàmọ́dún. Àmì àṣẹ Èdùmàrè. Ẹ bá wa dárúkọ yín fún àwọn ará ilé tó ń fún ọ̀rọ̀ àṣìṣọ́ lójú ẹ̀ nígbà. Orúkọ mi ni Saheed ọmọ Akíndé Fìjàbí. Nílẹ̀ Ìbàdàn ní àyín. Bẹ́ẹ̀ni. Ní ráńpẹ́ bí a bá ti fẹ́ wọnú pé à ń ṣe ìfọ̀rọ̀wánilẹ́nuwò ìfọ̀rọ̀wérọ̀ ọ̀hún lọ, ẹ jẹ́ àti ẹ̀mọ́ ní ráńpẹ́ bí ẹ ti ṣe ń bá a bọ̀ lórí ọ̀rọ̀ pé ẹ kàwé ni ẹ fi dé ipò pé ẹ lọ ṣojú àwọn ipò tẹ́ ti dìmú kó tó di pé ẹ lọ ṣojú. Wọ́n bí mi ní ilẹ̀ Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́. Nípa oore ọ̀fẹ́ Ọlọ́run mo lọ sí ilé ẹ̀kọ́ àkọ́kọ́ bẹ̀rẹ̀ ní Orogún ní Ìbàdàn, Àlàáfíà Nursery and Primary School. Lẹ́yìn ìgbà yẹn ilé ẹ̀kọ́ gíga ní Mayflower School Ìkẹ́nnẹ́. Ìgbà yẹn àtúwà bàtà parí yẹn a lọ sí ilé ẹ̀kọ́ Gbogboǹṣe Poli Ìbàdàn. Ọlọ́run kún àwọn òbí wa lọ́wọ́, wọ́n rán wa lọ ìlú èbó, ó wá látàwọ̀ onírú owó níyọ̀. Wọ́n ní ká náà lè jẹ́ èèyàn láyé. A sì kàwé gíga bíi mélòó kan nílùú èbó ká tó padà wálé. Ọlọ́run dẹ̀ bàgbà tá a dé pé ọ̀rọ̀ òṣèlú Nàìjíríà pé káwa náà bá wọn dá sí. Àìsí ń bẹ Yorùbá ló ní pé láì bá wọn dá sí. Ní ọdún 2011 a lọ sí ilé aṣojú-ṣòfin kékeré l'Àbújá. A dẹ̀ wà ń bẹ̀ fún ọdún 8 nígbà 2019 nígbà tá a ṣe ètò ìdìbò tó lọ 2018. 2019 tá a ṣe ètò ìdìbò tó lọ tá a fìdí rẹmi. Bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn. Láti ìgbà yẹn náà mi rò pa tẹ́tí láti máa gbìyànjú láti ṣe oríṣiríṣi nǹkan fún àwọn èèyàn. Torí nínú Bíbélì náà sọ pé ẹni tí wọ́n bá nípa láti ṣèrànlọ́wọ́ fún òun náà lẹ́ni kejì ẹ̀. Kò dìgbà tí èèyàn bá tó di Dangote àbí tó bá tó di Bill Gates kó tó lè kékeré tó bá ní náà kájọ pín láàrin ara wa. So láti ìgbà yẹn náà a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A sì ń pò bó a tún wà ń pò. Bẹ́ẹ̀ sì ṣe kàwé tán lẹ́bọ́ sí ìgbọ̀nù òṣèlú ni àbẹ̀ ṣiṣẹ́ díẹ̀ àbẹ̀ ṣì ń ṣiṣẹ́ gan lọ́wọ́ báyìí. Kò ń ṣe ìgbà tí mo kàwé tán torí mo kúrò ní ilé ẹ̀kọ́ Gbogboǹṣe Poli ní 2001. Ìyún fún HND. Fún tí mo wá lọ sí mo ṣe àgùnbánirọ̀ l'Àbújá. Lẹ́yìn ìgbà yẹn 2003 mo wá lọ sí ìlàlọ́ ìlú èbó láti kàwé sí ìgbà tàdé wà ń lu èbó. Kò sí pé òbí kan wà ń bẹ fúnra náà ládàdàgbà ń bẹ. So à ń gbìyànjú à ń ṣiṣẹ́, à ń rárá wá ń wè, à ń ṣiṣẹ́, à ń rárá wá ń wè. Bàtà padà dé mo ṣiṣẹ́ fúnra mi nígbà tí mo ti wà tí mo padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Mi rò pé mi ṣiṣẹ́ lọ́wọ́ abẹ́ nìkankan bóyá abẹ́ ìjọba Nàìjíríà nígbà tá a jẹ́ ọmọ aṣojú-ṣòfin bọ̀ yòókù à ń ṣiṣẹ́. Ìwé tí mo kà ní pé lọ́nà pé ká máa ta lé, ká máa ra lé, ká máa ṣe gbogbo nìyí náà láì ń ṣe. Mo dẹ̀ láwọn títí di sìn mo dẹ̀ láwọn iṣẹ́ míì tá a tún ṣe náà tó jẹ́ pé ojú ò ti wà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Olúwa ṣeun tá à ń bá gbà mú ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ ni yẹn ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí
ẹni tí ó ti fìgbà kan rí jẹ́ ọmọlẹ́gbìmọ̀ aṣojú-ṣòfin rí tí ó sì tún jẹ́ ọ̀kan lára àwọn igun tẹnu rẹ̀ tọ́rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ ti mẹ́ẹ̀. Pàápàá tá a bá wo àwọn àdúgbò tó wà ní ẹkùn ìdìbò tẹ́ ti ṣojú wọn rí. Nígbà tí ìkan lára àwọn tó wà ní ìgbọ̀nù pé à ń mójútó ètò ààbò nípínlẹ̀ Ọ̀yọ́ tó fún wọn wàhálà ni pé àwọn ìjọba tó kó gbá wọlé ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ líle náà máa ń fi nǹkan há lọ́wọ́ àmọ́ torí pé wọn ò rí àwọn nǹkan wọ̀nyí mọ́ ló ń fa wàhálà ní ẹkùn ìdìbò yín ojú yín tó ń ṣẹlẹ̀. Àkọ́kọ́ bóyá ẹni tó sọ bóyá ó wà níjọba àná ló fi mọ̀ pé ẹ̀wọ̀n náà mò ń sọ bóyá ó bá wọn ṣe jọba àná torí tí ò bá wọn ṣe kò ní mọ̀ bóyá wọ́n fi nǹkan há wọn lọ́wọ́ àmọ́ yàtọ̀ sí yẹn ìyẹn kọ́. Kí gan ni wàhálà? Nǹkan tó ṣẹlẹ̀ gangan ni pé àkọ́kọ́ ni pé Yorùbá ń pè nǹkan kan ní engagement ká bára wa sọ̀rọ̀ ìyẹn níjọba tó wà ń ta ẹni wọn ní gbogbo ìgbà yẹn náà kò ń ṣe pé kò sí gbọ́nmi sí omi ò tó díẹ̀díẹ̀ àwa gẹ́gẹ́ bí ẹni tó ń ṣojú ṣòfin wọn à ń lọ sáàrin wọn à ń bá wọn sọ̀rọ̀ tẹ́ bá ní pé káwọ́ láàrin ọdún mẹ́jọ yẹn náà kò sí tèmi fi jẹ oyè èmi ni èmi sọ o ẹ lè rí ọlọ́pàá ẹyẹ ọkọ lẹ́yìn mi ní gbogbo ìgbà yẹn bọ́ ẹ já wo sàkún àwọn tó wà ń bẹ́ẹ̀ sìn wọn kò sífù wọn kò military defence wọn kò army defence káàkiri so àwọn góhùn wọn ráǹfààní láti àwọn èèyàn ráǹfààní láti súnmọ́ wọn dáadáa so gbogbo ẹ̀ kò sí bí ọmọ líle ò ṣe ní wà ń lù tẹ́ bá dẹ̀ wo sàkún ẹ̀ lọ gbogbo ìlú tẹ́ bá rí pé bí wọ́n ń jagun gbogbo ẹ̀ pátápátá ẹ̀ náà wọ́n wà jókòó sórí tábìlì wọn ó parí ẹ̀ kó ẹ lè fi ogun kí ẹ lè fi ń parí ogun so nǹkan tíjọba yìí àwọn èèyàn gbogbo tá a bá lọ sórí bá a ṣe ń bára wa sọ̀rọ̀ sí tá a bá ń sọ̀rọ̀ wọ́n máa ní torí ẹ jẹ́ gba látakò torí tíjọba tó bá wà ń ta tó bá ṣe dáadáa kò yẹ yín akànyìn torí ẹ mọ̀nà ẹni tí ó gba abẹ́rẹ́ kọjá ẹ mọ̀nà ẹni tó ń lọ oríta mẹ́rin lọ́la ẹ mọ̀ ẹni tí ó gba gbéni kọjá kọ́ máa wá jà ń bẹ kò sí so tó bá wá tá a bá ń sọ bẹ́ẹ̀ wọ́n máa ní alátakò ní nǹkan ṣe alátakò. Èkejì ni pé ṣe rí àwọn tó jẹ́ olórí ìjọba tó wà ń ta ẹ̀ mi fẹ́ sọ pé nǹkan ò yé wọn tó nípa pé ètò ààbò ẹ jẹ́ àwò lọ kò sí adúrú owó tẹ́ ẹ ní kò sí ilé tẹ́ ẹ kọ́ tí ò bá sáàbò èèyàn lè fẹ̀dọ̀ lórí òróǹro ìjọba tó dẹ̀ lọ èmi ò fẹ́ kò sí bá ṣe ní fi ọdún yìí dún tí nǹkan báyìí bá ń ṣẹlẹ̀ eléyìí tó lọ irú ẹ̀ ń ṣẹlẹ̀ bá mọ̀ bí a ṣe ń dáwọ́ ẹ̀ bọlẹ̀ ọgbọ́n tá à ń dá sí náà ò ju wípé ẹni tó jẹ́ olórí ìjọba gbà yẹn lọ́hùn kọ́ ló ń fọ̀rùn kẹ́ ó jáde ni ó dẹ̀ sọ fún àwọn èèyàn pé èmi mú nílùú yìí ẹ lè túlù mọ́ mi lórí nǹkan báyìí mo dẹ̀ fẹ́ ẹ dẹ̀ gbọ́dọ̀ bá mi fẹ́ ìyẹn ni pé agídí ìyẹn ni stick. Ẹ̀kejì ó tún wá pè wọ́n pé àwọn ọmọ wo lẹ́rù pé ó ń dà lóru ń bẹ̀ yẹn ẹ pè wọ́n wá fún mi wá báyìí kásá báyìí ká mú ìfẹ́ kẹ́ ẹ ṣe ni ìyẹn ni carrot. Stick and carrot ìgbà tẹ́mi ti jẹ́ pé mo jẹ́ olórí tí mo ti sọ fún yín pé tẹ́ bá ṣe mọ̀nàmọ́ná kó ló ìjọba ó gbẹ̀yìn o àmọ́ nígbà tí mo sọ tọ́ mo tún wá fa ojú wọn mọ́ra pé mi ìfẹ́ kẹ́ ẹ máa dà lóru iṣẹ́ lẹ́fẹ́ ni a gbìyànjú láti ṣe fún yín ìgbà tí jẹ́ pé gbogbo àwọn tó wà ń bẹ́ẹ̀ sí wọ́n lórí ọ̀fẹ́ láti ṣe gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn òun ló fi jẹ́ pé láàárọ̀ lọ́sẹ̀ iwájú ilé tán sùn ẹ wo mọ́tò tán sùn ó ti lágbára jù ṣebí Ìbàdàn náà láwà àwọn ìyá àti bàbá tó bí wọn náà gbé ń bẹ̀ yẹn àwọn ọmọ tó ń ṣèpáǹlẹ̀ náà tó bá rí ẹni tí ó bá wọn wí láti wáwọ́ ẹ̀ balẹ̀ wọ́n á ṣe ṣáwọn náà fẹ́ kú ni kò sẹ́ni tó fẹ́ kú bọ́ àwọn tó ń ṣe olórí ìjọba yìí wọn ò bìkítà sí gbogbo orú nǹkan bẹ́ẹ̀ yẹn àti pé àwọn táwọn fi ń ṣomi ara ẹ jẹ́ sọ fún yín èmi torí wọ́n máa ń rò pé ìgbà tá a parí ìbò gbogbo nǹkan táwọn ìsọ̀rọ̀ nígbà ọmọ ìlú èbó ni yóò padà ìlú èbó ló ti wá lẹ́ẹ̀kọ̀ọ̀kan lóòrèkóòrè èmi máa ń dìídì jókòó màá ní ó yẹ ọlọ́kadà dádúró jájọ rìn tẹ́yìn náà bá gọ̀kadà nísìn kẹ́ tó kọ ọ̀kadà láti ibi tẹ́ ẹ wáyé débi abẹ́ ọ̀nà bẹ̀rẹ̀ àwọn mélòó ló máa dá yín dúró tán bá dá yín dúró báwo lójú wọn ṣe rí ṣẹ́rù kọ̀ọ̀kan ní báyìí pé àwọn ọ̀rọ̀ ń dá mi dúró ṣé òun ṣolè ṣé òun ṣe jàǹdùkú tó bá jẹ́ pé irú àwọn bẹ́ẹ̀ yẹn lájọ́ ń ṣèjọba kò sí nǹkan tẹ́ ẹ fẹ́ kò sí bó ṣe fẹ́ rí ìjọba tó wà níta tí wọ́n ń sọ pé
gáràjì ọkọ̀ làwọn fẹ́ máa kọ́ ìjọba tó wà ń ta tó pé gáràjì ọkọ̀ lòun wá ẹ máa gbọ́ tó ní òun ó kọ́ gáràjì ọkọ̀ pẹ̀lú 20 bílíọ̀n tán wọ́n fẹ́ ṣèdánwò ní sùkúù tẹ wá ń mú ṣọ́ọ̀kì tẹ wá ń kọ ẹ̀sáàmù sójú pátákó. ìjọba sọ̀rọ̀ wọ́n ní èyí tí wọ́n fún wọn àwọn grants san fún wọn ní sáà ètò ẹ̀kọ́ tó lọ wọn ṣe dáadáa ẹ̀yìn tán bá ti wá ṣe dáadáa ṣé torí ẹ̀ wá ní pé ọmọ tó lọ léèwé kí ló kàn pẹ̀lú pé fẹ́nìkan ní grant kò ná dáadáa ṣé torí ẹ̀ lọ́gbọ́n yẹn ṣe gbọ́dọ̀ jẹ̀yà ṣé torí ẹ̀ ló fi jẹ́ pé ọmọ yẹn ò gbọ́dọ̀ lẹ́kọ̀ọ́ tó yè kooro ó yàtọ̀ ẹ má jẹ́ ká máa fòṣèlú ṣe gbogbo nǹkan gbogbo ìgbà bó tilẹ̀ jẹ́ pé bá ṣe wòye yìí sí náà gbogbo àtúfẹ́ bẹ̀rẹ̀ tòṣèlú mi ẹ tún rí ilé ò lọ bí ilé ò kó ń bẹ yóò lọ bí ilé ò bọ̀ síbi yóò bọ̀ síbi torí wípé púpọ̀ mẹ́ nǹkan tá a jẹ làwọn olóṣèlú wá kò ń ṣe pé torí àwọn èèyàn ní púpọ̀ ọ̀nù wa ṣe ń ṣe torí ìwọ tó bá rò pé torí ẹ̀ ló ṣe ń ṣe kò sí nǹkan tó mú gómìnà láti lọ bẹ̀rẹ̀ láti ní ẹ pa ọmọ yẹn jáde fún mi nǹkan tí mo fún ni mo fún yín ní wípé nǹkan tí mo fẹ́ ni mo fún yín ní gbàdéke wípé mo fún yín gbàdéke ọjọ́ báyìí kẹ́ fi wáwọ́ gbogbo nǹkan tẹ́ ń ṣe kẹ́ fi wáwọ́ ẹ̀ bọ̀lẹ̀ wọ́n ṣe bẹ́ẹ̀ ẹ ti gbà pé gómìnà kan wà lánàá tó jáde tó jẹ́ pé nígbà tí wọ́n gbé àwọn ẹgbẹ́ tó ń rétò ààbò tó gbé lọ sí ìdí ààrẹ rẹ̀ ló ti dúró bẹ̀rẹ̀ ló ti dúró pé àṣẹ ìtorí ẹ̀yìn ọmọ ìpánì la ṣe ṣe lé ṣáwọn ọ̀n nífẹ̀ẹ́ wa ni. Tí ẹ bá sọ báyìí ọ̀pọ̀lọpọ̀ á wò pé tá a bá fojú wo ti àpapọ̀ gan ipe nǹkan ò fara rọ nígbà tí àwọn kan tí wọ́n ti ẹ̀ ń sọ̀rọ̀ pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ò fara rọ lórí ètò ààbò wọn ni ẹ̀yin APC ọ̀rọ̀ tọ́ sí lẹ́nu ní àpapọ̀ gan ẹ jẹ́ wá sọ fún yín tí táwọn èèyàn bá ní ọ̀rọ̀ tọ́ sí wa lẹ́nu wọ́n rí sọ torí wípé ibi tí ètò ààbò ò bá sí dandan ni kéèyàn náà gbìyànjú pé ètò ààbò ń bẹ kó yè kooro ó wá yàtọ̀ síra wọn tìjọba àpapọ̀ eléyìí tó pọ̀ jù ń bẹ tó ń sọ pé ètò ààbò kò ju ọ̀rọ̀ Boko Haram lọ ẹ máa wá gbọ́ ìjínigbé kò sí nǹkan kan tó ń jẹ́ Nàìjíríà ju pé ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Sanfara ìpínlẹ̀ Kogi kó tó jíyàn gbé tó bá jíyàn gbé ń Bàràpá ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ti jí gbé so ibẹ̀ lètò ààbò ti kọ́kọ́ bẹ̀rẹ̀ kó tó wá ṣararo kó tó lọ di pé ètò ọ̀rọ̀ Nàìjíríà ẹ wá dúró ẹni tó ti pa ń Bàràpá lẹ́nu lọ́lọ́ yìí ẹ wá dúró ẹni tó ti pa ẹ wẹ̀ yín náà rò pé ẹ̀yin tẹ́ni tó ń fìyàn ló ń jẹ wọ́n kàn yín wọn ń bọ̀ náà ń kú kọ́ ló ń fọ̀rùn kẹ́yà kan tó nílé epo rọ̀bì tó nílé epo tó ti ń ta kí wọ́n gbé lọ nípa kò tún pẹ́ ẹ wẹ̀ yín náà wò so ká ní pé ẹni tó jẹ́ ìjọba tó jọ̀gá tó jẹ́ olórí ìjọba body language wọn tó yìnbó ń pè body language tó jẹ́ pé ọ̀rọ̀ ara wọn gan ó jíá sí pé mo fẹ́ ètò ààbò ń lù ẹ́ rí i pé yóò yàtọ̀ kò sí. ìjọba yìí wọ́n ti ń gbìyànjú ló mú ti àmọ̀tẹ́kùn tí wọ́n. àwọn ènìkọ́kọ́ ẹ má gbàgbé àwọn ènìkọ́kọ́ náà ṣàmọ̀tẹ́kùn. àmọ́ ó dàbí pé ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ ṣe àmọ̀tẹ́kùn. àwọn ènìkọ́ títí gbogbo míì náà rinlẹ̀ ẹ wá wo ìwà táwọn èmi ò sọ pé àmọ̀tẹ́kùn dá ogun aláfọwọ́ sí pé ká lámọ̀tẹ́kùn nǹkan tó dáa ẹ wá gbàgbé pé ẹ wá wo nǹkan táwọn ẹ wá dúró nǹkan táwọn àmọ̀tẹ́kùn náà ti ṣe. wọ́n ní APC lẹ́ ń paint wọn ní kọ́lọ̀ oríṣiríṣi tẹ̀ ń ṣàgbàtẹ̀rù àwọn oníròyìn tó wọ́n ṣàmà fún ìtòótọ́. ṣé oníròyìn mo mọ oníròyìn tí wọ́n ń jà ń bẹ̀rẹ̀ tí wọ́n fọ́ gíláàsì mọ́tò rẹ̀ ṣé APC náà ni APC ni ó sọ pé APC ló kó bọ̀ fún àmọ̀tẹ́kùn tó yìnbọn pààyàn ní Mọ́kọ́lá APC làmọ̀tẹ́kùn tó kó bọ̀ fún yàn tó yìnbọn pààyàn níbòmí ṣé APC náà ni ṣe rí gbogbo ẹ̀ ṣe rí aráàlú àtolóṣèlú ó yẹ ká farabalẹ̀ fúnra wa ká mọ nǹkan tó ń ṣẹlẹ̀ ẹ má jẹ́ a máa fòṣèlú ṣe gbogbo nǹkan torí kò síbi tí gbogbo wa ń lọ orílẹ̀-èdè Nàìjíríà náà ni àgàgà àrùn àwa tá a tiẹ̀ ní. ọmọ onílé púpọ̀ nìyí. ẹ bá tiẹ̀ wà nílé púpọ̀ ibi tí àwọn bàbá wa tó dàgbà sí ibi táwa náà ó sì kù sí ilẹ̀ lágbára Ọlọ́run tó bá lẹ́yìn ó wọlé sùn ilẹ̀ láwọ̀ sùn Ọlọ́run máa mú wa so a gbọ́dọ̀ rí wípé ó dáa ṣẹ́rí gbogbo pé APC ló sọ pé irọ́ ni ojú ló mọ tó yó ní gbogbo èèyàn náà lórí àmọ̀tẹ́kùn dáa a sọ pé kò dáa gbogbo aláfaramọ́ kọ́ran ọlọ́pàá lọ́wọ́ ni ṣẹ́rí gbogbo
orílẹ̀-èdè àgbáláyé ibi tẹ́ bá ti rí ọlọ́pàá wọn tọ́hún ti ṣiṣẹ́ ẹ rí i pé wàhálà máa wà ń bẹ̀. bẹ́yìn bá ti fẹ́ gba ìjọba ìnímọ̀ràn pẹ̀lú bí àwọn ọlọ́pàá ti ṣe fàdítì torí wọn fi ọwọ́ sowọ́pọ̀ tó irú àmọ̀ràn wo lẹ lè gba ìjọba tó wà lórí. kò ṣe máa mọ̀ràn ju pé ẹ jẹ́ fún yín lápẹẹrẹ kan mo ti fún wọn lórí ibẹ̀ ìgbà tá a kó lórí ètò yẹn wọ́n bẹ̀rẹ̀ sí ń pè mí fìjà bí àwọn pọ̀ mí lè pa mí tọ́lọ́run ò bá pa mí. ìdí ni pé ìjọba kan wà lánàá nídìí òro wọ́n pa DPO bẹ̀ tẹ́ bá rántí gómìnà gbà tó wà ń bẹ̀ ó dìde ó jáde ó sì sọ fún wọn pé gbogbo ẹ̀yin tẹ́ ẹ ṣiṣẹ́ yìí máa mú yín ó sì mú wọn inú àwọn ọlọ́pàá dùn mo ṣe wà ó lè jẹ́ ìyàwó mi ọlọ́pàá ni bẹ́ẹ̀ ṣe ó lè jọkọ yín ọlọ́pàá ni àṣọ gbogbo ibi tí iléeṣẹ́ bá wà gbogbo ẹni tó bá wà ń bẹ́ẹ̀ náà kọ́ ló ṣe máa ń dà tó ti yẹn ara wọn tí ò dá náà bẹ́ẹ̀ bọ́ wípé wọ́n wá pa ọlọ́pàá 6 ẹni tó wá jẹ́ olórí tó kó gbogbo wa sòdí for security officer ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n wá débẹ̀ wọ́n ní ẹ má wọ̀rí gbogbo àwọn tó ń ṣe kíní á gbà wọ́n lẹ̀ tó dàbẹ́ ṣé ẹran náà pa ni. wọ́n ní kí wọ́n fi lè kọ́ fi lè wálẹ̀ torí wàhálà yẹn fẹjú lọ́jọ́. ṣe rí mi lè wá kú iṣẹ́ tó o bá gbé fún ẹ tó bá fún ẹ èèyàn yé àwọn èèyàn náà dìbò yàn ẹ́ olórí ni pé ẹ̀yin ọmọlẹ́yìn mi mò ń mú yín lọ torí ìgbà tán gbàgbọ́ nínú wọn náà fi dìbò fún wọn náà wọlé ẹ̀tọ́ tí wọ́n wá ní wípé ẹ̀yin ọmọlẹ́yìn mi o ibi tí ẹ rò ni mò ń mú yín lọ kò ń ṣe pé ibi tí a rò lọ́kàn ni pé ẹ máa mú wa nìṣó irọ́ nǹkan tó ń pè lórí gidi nìyẹn ẹ wá wọ ọlọ́pàá náà tẹ́ pa 6 pàtẹ́ pa wọ́n tán ẹ̀ tí ẹ̀ tún fi wọ́n lẹ̀ sun wọ́n ẹ̀ tún sun wọ́n ẹ̀ tún bọ̀ wọ́n jẹ ẹ̀rẹ́ wọn ẹ̀ ń jẹ ṣé inú tí wọ́n náà dùn ẹ wè kó tí ó jìnnà síbí gbogbo àwọn tó ọlọ́pàá tó pa ń bẹ̀ wọ́n ti pè wọ́n amọ̀pọ̀ owó lè rẹ ẹ̀mí padà wọ́n fún wọn níye tán ní ṣáwọn tó wà níbi ti ṣe bẹ́ẹ̀ ṣé wọ́n ti yọjú sí iléeṣẹ́ ọlọ́pàá wọ́n ti yọjú náà ìgbà tọ́rọ̀ pọ̀ pọ̀ kí náà ti ṣe láti gbà yẹn ẹ má jà tanra wa ibi tí ọlọ́pàá bá ti sọ fún yín pé òun ò ṣiṣẹ́ mọ́ ètò ààbò bẹ̀ ò lè lọ láìláì bí wọ́n á ṣe kó àmọ̀tẹ́kùn kó gbébọn bẹ́ẹ̀ kọ́ nọ́kọ́lọ́kà kó gbébọn so títẹ̀mí ni wípé ẹja fa ojú àwọn ọlọ́pàá wa mọ́ ara ẹ rò pé nǹkan tó rọrùn ni kéèyàn wà nínú oòrùn kó wọ kákì nínú oòrùn burúkú yìí kó tún wá gbébọn dání tẹ́ bá wo ìbọn yìí ó tún àpò sìmẹ́ǹtì kan kéèyàn rù dání látàárọ̀ dalẹ́ a sọ pé bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe dáadáa tó a gbọ́dọ̀ fa ojú wọn mọ́ra ni ẹ já fa ojú wọn mọ́ra gbogbo ẹni tó bá yẹ kó ṣe nǹkan tó fi jẹ́ pé àwọn ọlọ́pàá orí wọn á já gìrì ara wọn á yá sí aráàlú láti ṣiṣẹ́ wọn ẹ já ṣe fún wọn káàdé bá wọn náà ṣe ẹranko. àwọn ọ̀dọ́ tí à ń wò pé wọ́n ní 2023 ọ̀dọ́ gbọ́dọ̀ tẹ̀kọ́ bá pẹ̀lú EndSARS tó ṣẹlẹ̀ ìlànà tí wọ́n fi rí bí EndSARS yẹn protest bó ṣe gbé kalẹ̀ àti bí wọ́n ti ṣe ń láfojúsùn pé 2023 tá a bá ní ká wo méjèèjì papọ̀ sà ǹjẹ́ àwọn ọ̀dọ́ àti tó láti wò pé a fẹ́ kojú ohun tó wà ní Nàìjíríà báyìí. ẹ̀kẹ́ mi náà mọ́dọ̀ tó rọ́dọ̀ ni mí màá bá ọ̀dọ́ màá bá wa sòtọ́rọ̀ ó bá wù wọ́n kán nífẹ̀ẹ́ mi ó bá wù wọ́n kán má nífẹ̀ẹ́ mi bó wù wọ́n kí n déta kán sòkò mọ́ mi pẹ̀mí àbá wọn sòtọ́rọ̀ ọ̀dọ́ Nàìjíríà wọn ò tí ì ṣe tán láti ṣe nǹkan kan. ṣe rí EndSARS àti afẹ́gbàjọba 23 kò tí ẹ jọra wọn ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ gbogbo aláfaramọ́ bọ̀ wọ́n ń ṣe lọ wọ́n ti yàbàrà torí ìgbà tó bẹ̀rẹ̀ púpọ̀ nú àwọn gan mo ráwọn kan tí wọ́n jókòó nínú yàrá wọn náà jókòó sí àwọn tó ń gbowó lọ́wọ́ olóṣèlú tó jẹ́ pé wọ́n á tútù gbà wọ́n wá jókòó nínú yàrá kò ní dá fáwọn olóṣèlú ká ní mo mọ̀ ní kí n mọ́ campaign fún wọn ayé òun ti bàjẹ́ ó tún ti gbowó lọ́wọ́ olóṣèlú lọ́jọ́ kejì o ẹ jẹ́ abára wa sòtọ́rọ̀ kò ń ṣe pé ọ̀dọ́ nìkan èèyàn gidi tó lọ́kàn gidi tó nífẹ̀ẹ́ wa ni kó lọ́ọ́ máa bá wa fi sípò kò bá jà rúgbó gbogbo àwọn tó wà ẹ máa gbọ́ gbogbo àwọn tó wà ń pò ń sìn ọ̀dọ́ ni wọ́n ń gbàtàn débẹ̀ Amechi
ẹ wo ìgbà ló ti bẹ̀rẹ̀ ó jẹ́ speaker ọdún 8 ọmọ ọdún mélòó ni bẹ́ẹ̀ bí àádọ́ta ó jẹ́ speaker ọdún 8 ó jẹ́ gómìnà ọdún 8 ó jẹ́ minister ọdún 8 ẹ̀yà àṣepọ̀ bẹ́ẹ̀ bí 24 nìyẹn ẹ wá yọkùn ní ogún ẹ̀ nígbà tó wà ń bẹ̀ kò tí ju 30 something lọ kò yẹ yín irú àwọn àtàjọ kò tí ìgbà tá a débẹ̀ àjù 30 something lọ ẹ wo bẹ́ẹ̀ Saraki nígbà tó bẹ̀rẹ̀ tó jẹ́ ASA pẹ̀lú Ọbásanjọ́ ìgbà tó jẹ́ gómìnà ọdún 8 tó jẹ́ kíní 50 kíní kan ẹ̀yọ 20 kò nù èjì kílókù 30 kíní kan ni so àwọn ọ̀dọ́ ni gbogbo wọn gbà tí wọ́n ń débẹ̀ kò ń ṣe pọ̀ dọ́ èmi ò ní kọ́dọ̀ máa wà bẹ́ẹ̀ mo fara mọ́ bọ́ ọ̀dọ́ tí a ṣe EndSARS nígbà tá a débẹ̀ wọ́n sọ di jamboree wọ́n bára wọn sùn bẹ́ẹ̀ wọ́n lọ fa sìgá bẹ́ẹ̀ wọ́n mu gbó bẹ́ẹ̀ wọ́n gbólórin wá gbogbo àwọn tó ń pera wọn ní àwọn celebrity wọ́n jókòó nú yàrá wọ́n rán àwọn ọmọ ọlọ́mọ lọ sẹ́nu kú kán lọ kú àwọn jókòó nú ilé wọ́n lọ rí ẹ̀rọ ayélujára parapara ẹ máa lọ o nínú EndSARS tó ṣe lọ àwọn ẹlòmíì wọ́n di bílíọ̀nìyà bẹ́ẹ̀ torí àwọn èèyàn dáwó fún wọn nípa pé nǹkan tó tọ́ ni wọ́n ń ṣe gbogbo ẹ̀ tiẹ̀ wá lọ bẹ́ẹ̀ nígbà tá a wá parí EndSARS ọ̀sẹ̀ mélòó àbóṣù mélòó ló wà síra àwọn ìbò tá a dì lọ ìbò àwọn ìrọ́nù oríṣiríṣi tó ń di lẹ́kọ̀ọ́ Enugu kìíní kan oṣù mélòó ló wà síra àbọ̀sẹ̀ mélòó ọ̀dọ́ mélòó lẹ wá rí tó jáde lọ dìbò ẹjọ́ wo mọ́ra wọn èmi wọ́n ní sátidé tí ó dá jímọ̀ láti rí ẹjọ́ wo kò tiẹ̀ kò jọra wọn àbí ńgbà tá a ní a fẹ́ kú àṣàṣà fẹ́ gba Nàìjíríà á ṣe ń jí Nàìjíríà èmi wá rò pọ́jọ́ yẹn tó bá fẹ́ dìbò yẹn o àwọn ọ̀dọ́ tí màá rí lórí ìlà yóò lọ ni. wọ́n ti wò pé gbogbo ohun tó wà nílẹ̀ Nàìjíríà yìí ó gbẹ̀sọ̀ ni. ẹ̀sọ́ ni kí ni. pẹ̀lú tójú wọn rí lásìkò tí. kò sí ẹ máa gbọ́ kò sí nǹkan tójú wọn rí ẹni tí ó bá jàjà ìjàgbara gbogbo ọ̀dọ́ Nàìjíríà kọ́ ló kú jáde àwọn tó mọ̀ pé mi àwọn ògbé wọ́n jókòó lẹ́ǹlé àwọn tó mọ̀ pé àwọn fẹ́ jìjàgbara wọ́n lọ bẹ̀ gbọ́gbà tó yá àwọn ọmọ ọ̀sọ́ta wọ́n kú gba gbogbo ẹ̀ mọ́ wọn lọ́wọ́ wọ́n wá fi ń jólé wọ́n ń ṣe oríṣiríṣi jó mọ́tò pààyàn gbogbo ẹ̀ tó ṣe rí àwọn ọ̀dọ́ ìmọ̀ràn tèmi ó gbọ́dọ̀ Nàìjíríà ni pé báyìí kó ní kálukú dìde kó jáde dandan kọ́ ni kó jó olóṣèlú bọ̀ jẹ́ olùdìbò tó o bá jó olùdìbò ẹ wá wá wọ àwọn ọ̀dọ́ ẹ wo ètò tó kíní Ondo tán ṣe lọ ti gómìnà tán ṣe mo rá àwọn ọ̀dọ́ tó gbéṣẹ́ ayélujára ti gbàgbẹ̀rún 5 ìwọ náà lọ gba tiẹ̀ o ọ̀dọ́ nìyẹn ó gbàgbẹ̀rún 5 ó tọ́jọ́ ọ̀la ẹ̀ ìwọ ò sì jẹ́ kó lóṣèlú mú wá fún ẹ̀kọ́ fún ẹ kó ní àyèmí ò fẹ́ o lọ. wọ́n nítorí ẹ̀ làwọn olóṣèlú febi pa wá Nàìjíríà. irọ́ olóṣèlú ò febi pa wá o àwa là ń febi para wa torí pé olóṣèlú tó fẹ́ dìbò tó talé tó tọ̀nà kò kó sápò ààrẹ ẹ̀ má gbàgbé o aráàlú náà lò fún àbíwọ̀ tó fẹ́ dìbò rẹ́pù tó ná kinní kan mílíọ̀n ó bá débẹ̀ ṣé kò ti diṣẹ́ ó ti diṣẹ́ òṣèlú Nàìjíríà okòwò ni ó bá dẹ̀ débẹ̀ ìwọ náà fẹ́ ṣe kí ni ó fẹ́ jèrè ṣe rí nígbà tí àwọn aráàlú bá ti mọ̀ pé à ń polongo òbò tá a bá débẹ̀ tán wọ́n pé Honorable owó ọwọ́ rẹ̀ àfẹ́ wàhálà ìbò bá dẹ̀ ní dandandandan ó fún wa àgbà pàmò ti torí ìyàn ní dìbò fún ẹ nǹkan tó bá wà lọ́kàn wa táàrí ẹ wo bọ Amẹ́ríkà tó lọ lẹ́nu lọ́lọ́ ẹni tó wọlé Biden ẹ máa dúró owó táwọn aráàlú dá fún ni kò mú owó tiẹ̀ lápò fi ṣe nǹkan kan àwọn aráàlú náà fún un àbí ńgbà tẹ́ bá dáwó fún mi tẹ́ dá $1 tí ìyá ajá kankan mi ní òpè owó táwọn ará ẹbí fún mi gbọ́dọ̀ ṣe dáadáa gbọ́dọ̀ ṣe dáadáa àmọ́ tó yẹ pé mi mo lọ iléeṣẹ́ mi kan mo tà mo tẹ́lẹ̀ mọ́lẹ̀ mo yélè mọ́lẹ̀ kí màmá lé bí màá ṣe ní mi ìpadà ni ó dìgbà tá a bá tó lè máa dìbò táwọn èèyàn wò pé àfiwó yín àwọn èèyàn máa ní ebi ń pààyàn bébí ṣe ń pa wá tọ̀nà tá a bá ní bẹ́ẹ̀ ni ká máa tẹ́ bá wo dúdú ẹ̀fọn àwọn ọ̀rá degun tá a bá ní bẹ́ẹ̀ láṣẹ máa gbowó sórí owó tó àtọ́jọ́ tẹ́bí ti wá ń pa wá yẹn tó ti fún wa lówó yẹn ṣíṣe yẹn ti tán. ẹ wá dúró ẹ ti fìgbà kan jẹ́ ọmọlẹ́gbẹ̀mọ aṣojú-ṣòfin lórílẹ̀‐èdè Nàìjíríà gbogbo tẹ̀dẹ̀ ń sọ kò jẹ́ tuntun sí yín. bẹ́ẹ̀ni. ǹjẹ́ ẹ ti ẹ̀ gbé nígbésẹ̀ pé kí àtúnṣe ó dé bá ìlànà ètò ìdìbò. a ṣe mo rántí pa a ṣe dáadáa torí nǹkan tá a ṣe ń gbà yẹn ni wípé
gbogbo ipò tó wà Nàìjíríà bẹ́ẹ̀ bí gómìnà ìsìn ọ̀dà kan tó ti fẹ́ túnṣe wọ́n ní wọ́n tó bá fẹ́ dìbò fún ètò ipò ààrẹ ó gbọ́dọ̀ ná ju bílíọ̀nù 10 lọ. ṣó sì mọ́ ń fẹsẹ̀ múlẹ̀. kò lè fẹsẹ̀ múlẹ̀ kí ló dé. torí pé a lè tọ́. ẹ kàn ṣòfin ni kò sí ìlànà tá a lè fi fẹsẹ̀ múlẹ̀. ṣé ìgbà tá a bá ti wá ṣòfin tán ẹ mọ̀ ó dàbí pé kán ṣòfin pé a fẹ́ dá iléeṣẹ́ ọlọ́pàá lẹ̀ ẹ̀pọ̀ fin làwa ṣe ó wá kó àwọn yòókù pé láti mọ àwọn tí ó lè jẹ́ bóyá bíi AFCC ni o bóyá àwọn ọlọ́pàá ni o bóyá ni wọ́n á fẹsẹ̀ òfin bóyá owó tí n bá ní òkè èmi o mo fẹ́ ṣe rẹ́pù o wọ́n ní mi gbọ́dọ̀ ná ju mílíọ̀nù 10 náírà lọ ọlọ́pàá ẹ gba mílíọ̀nù 10 náírà mi o ọwọ́ yín ní ti máa wá gbà díẹ̀díẹ̀ àbí AFCC o mílíọ̀nù 10 náírà tèmi ni o àbí àjọ kan wà tí wọ́n á dálẹ̀ wípé àjọ tó ń mójútó pé iye owó tá a gbọ́dọ̀ ná ń gbà dìbò rèé o gbogbo owó tèmi ni o ẹ gbà ó dà ní tó bá fẹ́ fún mi lówó o ok ibi tèmi ṣe àkáǹtì tèmi sí rèé o lọ́dọ̀ àwọn àjọ yẹn ẹ lọ́ máa bá ń fi síbẹ̀ kò ní jẹ́ pé gbogbo ìgbà tá a bá ti àbí ẹni tó fẹ́ ṣe rep ilé ìgbìmọ̀ aṣòfin kékeré l'Àbújá tó ń ná bí 500 million naira o ò lè pa gan lọ́dún 4 níbẹ̀ bó ya o lè. kò tójú bọ gbogbo ẹ̀. tí o gbà míì tí o bá ń ṣe pé olóṣèlú tó nífẹ̀ẹ́ aráàlú dénúdénú lẹ́rìí pé wọ́n á ṣe dáadáa torí a wò pé kò sí nǹkan tó ń fẹ́ ṣe ẹ̀yin ò dẹ̀ ń lọ síbẹ̀ yẹn kó o rò pé o fẹ́ di mílíọ̀nìyà ń bẹ òṣèlè yẹn ò bá kó ń bẹ wà láìtàláì àti rí dáadáa kò ń ṣe tó ń ṣe ọ̀sẹ̀ kan ẹlòmíì ṣe 4 ẹlòmíì ṣe táàmù 8 táàmù mẹ́kìnní. ìyá gbọ́dọ̀ jẹ́ ọ̀nàrẹ́bù Nàìjíríà kó wá tún tó ṣe padà bí. mélòó nù wọn lẹ ti wá rí mélòó nù àwọn tó jẹ́ ọ̀nàrẹ́bù mo máa ń sọ fún àwọn èèyàn pé gbogbo nǹkan tẹ́ máa ń bèèrè lọ́wọ́ ọ̀nàrẹ́bù ni pé ẹ mú wá ọjọ́ wo lẹ ti wá kà pé ókè inú àwọn ọ̀nàrẹ́bù tó kú ń bẹ 10 rèé o 8 nù wọn tó ṣoríire ni àbí tipátipá lẹ́fì rẹ̀ yọkan àbí 2 torí pé àkọ́kọ́ ń gbà tán wà ń bẹ owó tán ná òun kọ́ ni wọ́n ń gbà bùkátà pọ̀ bó o ṣe bá ṣe kó ń bẹ náà tá a jẹ́ pé àwa ń bẹ mọ́ bẹ́ẹ̀ náà ló ṣe ń lọ tó rán rò pé bóyá ìgbà tá a wà l'Àbújá yẹn iyẹ̀pẹ̀ tó wà l'Àbújá owó ni àti wá rọ sínú yàrá àti ń kó jáde náà ni wọ́n dẹ̀ mọ̀ pé bí mo ṣe sọ ẹni tó bá fẹ́ tọ́lọ́run bá fún téèyàn ó bá kú ó kù bówó bàtán yóò tàn kó ṣe pé ó ṣe náà wọ́n ló fi rí bẹ́ẹ̀. tọ́ lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú lápapọ̀ ẹgbẹ́ òṣèlú APC láti ibẹ̀ wò bí abáníkàwò bí ẹ ti ṣe ń ṣe ìjọba gẹ́gẹ́ bí ẹni tó súnmọ́ aráàlú ìjẹ́ ẹ̀rù kò tẹ́ àwọn aráàlú lọ́rùn bí. kò ṣe rí èmi máa ń sọ kankan pé bá a ṣe wà yìí gbogbo olóṣèlú ni èpè làwọn aráàlú fún wa. kí ló dé. nítorí pé a ṣe dáadáa ìdí tá a dẹ̀ fi ṣe dáadáa ni pé nǹkan ò táwọn èèyàn lọ́rùn ìyà ń jẹ aráàlú. ẹ̀yin náà mọ̀ bẹ́ẹ̀ ṣe. tani o ṣé ẹ mọ̀ bí tẹ́ ẹ máa ti mọ̀ ni pé ìbàjẹ́ pé láàrin lọ́jọ́ kan èèyàn tó ju bí 20 lọ á pè ẹ̀ wípé àwọn fẹ́ nǹkan ẹ̀yọ nǹkan báyìí ká ní ara dẹ̀ wọ́n ní wá báyàn kò yín so àwa náà mọ̀ bọ̀ pé Nàìjíríà ò wá dáa orílẹ̀-èdè Nàìjíríà ò dáa kò bẹ̀rẹ̀ lárí Buhari o ẹ mọ̀ àwọn pọ́ àwọn olórí kan ti kọrin kọjá láti bí 20-30 ọdún sẹ́yìn tán ní èlùbọ́ sílẹ̀ 3 ọjọ́ sí ó ti di 1 naira ní kinní kan ó ti pẹ́ kò kọjú ìdí tó dẹ̀ fi rí bẹ́ẹ̀ ni pé àwa olóṣèlú ìmọ̀tara ẹnìkan ló pọ̀ jù nínú wa tàbá ti débẹ̀ gbogbo aláfẹ́ kọ́lé ńlá kò yẹ mí náà lẹ́ o gbogbo aláfẹ́ kọ́lé ńlá gbogbo aláfẹ́ gun mọ́tò ńlá gbogbo aláfẹ́ ní mọ́tò bọ̀gìnì gbogbo aláfẹ́ mọ̀ pé kìnnì kan ni wá. ọ̀ṣà wà ń bẹ̀ ṣá. àwa ń bẹ̀. so tí a bá tí ì rí tọ́lọ́hun ò bá tí ì fún wa lórí ọ̀fẹ́ láti jẹ́ káwọn kan dépò torí nígbà tẹ́yìn 10 lọ bìkan. ẹ jẹ́ kí n fi owó àtọmọdé yín lẹ́nu àlejò wa ẹ̀yin aráalé ẹ rí i pé gbogbo ọ̀rọ̀ tó ń sọ wọn ò yọ ara wọn sẹ́yìn o kó o tó bú mi jákèmí gan sì kọ́kọ́ bú ara mi dáadáa ná kó tó di pé àwọn àtẹ̀sí ọwọ́ iwájú ẹ jẹ́ ká dókè lọ́nà ká mú ìpolówó ọjà wá à ń padà bọ̀ láìpẹ́ ẹ kú kalẹ̀. ẹ
káàbọ̀ padà sórí ètò àjọrò ní ìkànnì àwarawa eléyìí tá a wà lórí ẹ̀rọ ayélujára gẹ́gẹ́ bí Honourable Saheed Akínadé Fìjàbí bí wọ́n ti ṣe ń tẹ̀sí ọwọ́ wájú ọ̀pọ̀lọpọ̀ tó wà wà ó pé ọkùnrin ìṣá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀bàdà sọ̀rọ̀ sọ mọ́tò ní wọ́n tó ọ̀rọ̀ bí sọkúsọ kúkú ni. ẹ̀mọ̀ bó wà ní olóòtú. rárá yìí kan náà jọ ni wá tó ká lọ lórí ètò ọrọ̀ ajé lórílẹ̀‐èdè Nàìjíríà nígbà tí ààrẹ tẹ́lẹ̀ rí lórílẹ̀‐èdè yìí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ti sọ̀rọ̀ nígbà kan rí pé bí a bá ní ká fún Buhari lórí ètò ààbò ó lè rí àmọ́ ètò ọrọ̀ ajé kò fi bẹ́ẹ̀ yìí mọ́ lóòótọ́ sì wá ń fojú hàn pé ètò ọrọ̀ ajé orílẹ̀‐èdè Nàìjíríà ó kàn ń tẹ̀rì ni. bàbá Ọbásanjọ́ àgbàlagbà ni wọ́n dẹ̀ ní nǹkan tágbàlagbà jẹ tẹ́lẹ̀ kún kó tó wọ́n ṣe ní gbẹ̀ntọ́ wọ́n dẹ̀ rí pé àlè sọ pé wọ́n rí sọ àdẹ̀rẹ̀ ní wọ́n rí sọ bó ṣe ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé tó wà ní ìsìn kò ń ṣe Nàìjíríà nìkan nǹkan tó dẹ̀ fà jù ni pé níbẹ̀rẹ̀ ọdún tó lọ ẹ rí i pé owó epo rọ̀bì ó dẹnu kọlẹ̀ díẹ̀ lẹ́yìn ìgbà yẹn ní tó kòrò dé kòrò náà bà nǹkan lọ́pọ̀lọpọ̀ jẹ́ tó jẹ́ ọ̀rọ̀ ètò ajé so tẹ bá wá ní tí bàbá wa bá ní ààrẹ orílẹ̀-èdè wa kò múnádóko lórí ètò ọrọ̀ ajé náà sọ lórí ètò ọrọ̀ ajé àgbàlagbà ni wọ́n èyí sì sọ pé àgbàlagbà ń parọ́ àmọ́ ìdí tèmi fi rò pé ó lè rí bẹ́ẹ̀ ni pé méjì yẹn ó ṣe pàtàkì torí ètò ọrọ̀ ajé Nàìjíríà ó dá lórí ètò epo rọ̀bì àmọ́ tẹ́ bá rí epo rọ̀bì ó sì ń gbẹnu sókè ó ti ń lọ díẹ̀ ẹ̀kejì kòró ó bà nǹkan jẹ́ lọ́pọ̀lọpọ̀ púpọ̀ nínú àwọn èèyàn tí wọ́n láǹfààní láti jáde lọ ra nǹkan gbé nǹkan wọlé wọn ò rí irú àǹfààní bẹ́ẹ̀ mọ́ ibi tí púpọ̀ gbọ́n Nàìjíríà ń lọ jù ní orílẹ̀-èdè China èèyàn mélòó láti ọdún tó lọ láti bí abẹ́ oṣù kẹta ọdún tó lọ kò sẹ́ni tó lè sọ pé òun rá àǹfààní láti lọ China láti lọ ṣe gbogbo nǹkan tá a dẹ̀ rà sí ohun wọn sì ni ó dìgbà tá a bá tó rí èrò tó kòrónà yìí tá a bá wọ ọwọ́ ìbalẹ̀ tí gbogbo ayé bá padà sí ayé àná kí gbogbo ẹ̀ tó tó sì lè máa tún sọ nǹkan míì. èmi rí i pé wọ́n gbìyànjú bóyá gbìyànjú wà tó èmi sì mọ̀ pé wọ́n gbìyànjú sí i wọ́n ń gbìyànjú bóyá kò tí ì tó. bóyá lọ́dọ̀ àwọn ẹlòmíì wọ́n rò pé kò tó torí ẹni tí bí bá ń paná ẹni tí ó yó ajá tó yó kò lè báyìí tó yó ṣeré wọn ń ṣe ọ̀rẹ́ ara wọn bóyá títorí ẹ̀ nìbọn èmi mọ̀ pé nǹkan méjì yẹn gbòógì ló fa ìfàsílẹ̀ lórí ọ̀rọ̀ ètò ọrọ̀ ajé. bàbá ní àǹfààní láti ní ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú yín tá a bá mẹ́nu bà kò ì tí ì kún tó lórí ìforúkọsílẹ̀ ti ẹgbẹ́ òṣèlú APC tí ẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ tí ẹni kí wọ́n wá láti wá darapọ̀ ṣé ìforúkọsílẹ̀ náà ni ó jẹ́ kí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ àwọn tó jẹ́ pé inú bí ní 2019 tán kúrò nínú ẹgbẹ́ àbí ṣáájú 2019 bọ́bá tẹ̀lé àwọn wá tún fẹ́ padà ṣáwọn náà ó tún forúkọsílẹ̀ ni. ẹ ṣe nǹkan tó pé ètò tá à ń fẹ́ ṣe tó máa bẹ̀rẹ̀ ní on the 25 ní revalidation and registration àwa gan tá a ti wà ní ẹgbẹ́ tá a bínú lọ tá a tó sínú ẹgbẹ́ àwa náà tó lọ tórúkọ fi ilẹ̀ ló fi jẹ́ pé gbogbo èèyàn bíi pàṣẹ fẹ́ bẹ̀rẹ̀ ókè o gbogbo àtẹ́ ń bínú lọ o ẹni tí ò bínú lọ o ẹni tí ó ń rún o ẹni tó rí ń fọ́ o tó wà ń bẹ́ o gbogbo wa tún padà á ṣẹ̀ṣẹ̀ tún ṣe ìforúkọsílẹ̀ tuntun so mi rọ àwọn èèyàn àìbá wọn sí níbẹ̀ láìbá wọn dá sí wípé o jẹ́ ẹgbẹ́ ọmọ òṣèlú kò ní pólóṣèlú ni ẹ torí tẹ bá ní pé ká wò ó gbogbo àwọn tán ní orí ọ̀fẹ́ láti ṣe àkóso wa lẹ́nu lọ́lọ́ ẹ rí i pé àwọn tí bá díẹ̀ wà ń bí orúkọ wọn ni ní Nàìjíríà lẹ́nìí dẹ́ni kò tí ì sí wípé mo lè dìde fúnra mi pé mo fẹ́ jókòó bàbá mi ò fi dàbí ẹ̀kọ́ sórúkọ ó jẹ́ ara ọmọ ẹgbẹ́ olóṣèlú kan ẹni tó lóṣèlú bá dẹ̀ fà á lẹ̀ fún wa òun la dìbò fún ṣe mí rò àwọn èèyàn wípé kán jọ̀ọ́ kán gbìyànjú akóńṣẹgbẹ́ oríṣiríṣi ẹgbẹ́ alábọ́dé àṣẹgbẹ́ cooperative àṣẹgbẹ́ ẹgbẹ́ tó wá yẹ ká máa ṣe jù lẹ́gbẹ́ olóṣèlú torí bẹ́ẹ̀ láti mú àwọn èèyàn jáde tí ó díje fún pò kan àbí kejì dandan kọ́ ni pé kó o lọ ṣe ẹgbẹ́ APC o ẹgbẹ́ tó bá wúyàn ẹjá lọ ṣe wọ́n láti mọ̀ pé ẹgbẹ́ là ń dìbò fún ní Nàìjíríà
tí ó bá jẹ́ bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ mo rọ àwọn èèyàn ẹjọ́ jáde kan tú yáyá kó lọ forúkọ sílẹ̀ níbi tó bá súnmọ́ wọn. àlàyé tẹ́ ṣe yìí ó tún kù kọ bí ètò ìdìbò 2023 tó bá ti ẹ̀wà dé kọ́lọ́ iṣẹ́ mi wá àwọn tó bá fẹ́ darapọ̀ tí wọ́n láǹfààní àti forúkọ sílẹ̀ báyìí ṣé àyè wà láti fún wọn. ọ̀rọ̀ ètò gbàǹfẹ́ à ń forúkọ lẹ̀ ó dàbí ìgbà tí INEC ní pé wọ́n fẹ́ forúkọ lẹ̀ ní ṣe àpégbà kan wọ́n á ní lọ́jọ́ báyìí sọ́jọ́ báyìí eléyìí tán ṣe yẹn fún ìtanijí kí gbogbo èèyàn lè lọ ni àmọ́ kò sí ọjọ́ tí wọ́n fi gbàdéke sí pé tá a bá ti wá parí lọ́jọ́ báyìí ọjọ́ tó bá ti wù ẹ́ lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ níbi tó ti ń dìbò lọ darapọ̀ mọ́ ẹgbẹ́ APC báwọn ṣẹgbẹ́ báwọn lẹ́nu gbogbo ní bí àwọn tó fẹ́ dìbò yàn so gbogbo yẹn kò sí pé ọjọ́ kan ni ó parí. ẹ ti fìgbà kan jẹ́ alága tó rí sí ọ̀rọ̀ ìbáraẹnisọ̀rọ̀ nílé ìgbìmọ̀ aṣojú-ṣòfin wọ́n sì ti ń pani dandan fún wa ká lọ mú fọ́kọ́ọ́lẹ̀ lórúkọ pé NIN tẹ bá ní ká wo bí ètò yìí ti ṣe ń lọ ìjẹ ogún mọ́tò níbo ló kù sí. ṣe rí Nàìjíríà ọjọ́ àjòlá ń rè kan náà ni èmi ò ká ní pé ńgbà tí mo wà ń bẹ̀ ni nǹkan tí mi à sọ fún wọn ni pé kọ́ ti kọ́kọ́ dá dúró náà torí wípé NIN yẹn àìmọye nǹkan lèèyàn náà lè pa dandan fún yàn tí ó ń ṣe pé ó yẹ kán so mọ́ pé èrò ẹ̀tọ́ ìbáraẹnisọ̀rọ̀ ó lè jẹ́ ọmọ rẹ fẹ́ forúkọ lẹ̀ sùkú ó fẹ́ lọ síwèwé báńkì àti tá a bá ní pé ká wò ó gba àwọn tán ní ilé táwọn báńkì ń pè ní BVN kò sẹ́ni tó wà tí ò ní BVN ìyẹn gan lásán ìdára ẹni mọ̀ ní tá bá mú nọ́mbà BVN yìí tá bá sọ sórí ayélujára yóò gbogbo orúkọ yín jáde ni so èmi wá ń sọ fún wọn mo dẹ̀ wò pé wọ́n á gbọ́ ni pé ó dáa èmi tí mi gbé ní Nàìjíríà tí mo ṣeré wá mo fẹ́ lọ oṣù kan àbọ̀sẹ̀ méjì mo fẹ́ lo ẹ̀rọ ayélujára ẹ̀rọ àbẹ́rẹ́dìsọ̀rọ̀ ṣé màá tó kọ́ lọ fowókọ́lẹ̀ ni mi rò kán rò bẹ́ẹ̀ ṣé màá kọ́kọ́ lọ fowókọ́lẹ̀ ní NIN tí mi sọmọ Nàìjíríà o tẹ́tọ́ mi ò fowókọ́lẹ̀ fún NIN ìbáwọn ọmọ Nàìjíríà nìkan la ní NIN ó dé mi tí mo wá tí mo ní òkè mo wá ṣiṣẹ́ mo fẹ́ lo ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ fún bí ọ̀sẹ̀ kan oṣù méjì ṣé màá kọ́ lọ ṣe NIN so gbogbo ẹgbà mi ẹ jẹ́ ká máa wo òfin tá à ń gbé jáde ká wò mọ́ra wọn ẹ já wá wo ìkejì gbogbo àwọn ìyá wa tó wà ní oríta mẹ́rin yẹn tí àwọn ṣe báwọn tiẹ̀ wà nínú ilé àwọn ìyá wa tó ń gbé gbèríko tó jẹ́ pé mi mo ra ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ kí lè máa bá wọn sọ̀rọ̀ níbo náà ti fẹ́ lọ ṣe títí wọn àtúwá ní kòrò wà ń ta ẹ wá wá dúró ẹni tó lọ kórè jọ sí ibi tó ti ṣe NIN so èmi rọ ìjọba kó gbégbèsè mi kó jẹ́ ká wọ ọ̀nà míì nǹkan táwọn náà ń ṣe ó dáa di tó fi ń so papọ̀ ni pé torí àwọn agbésùmọ̀mí àwọn ajínigbé tó jẹ́ pé wọ́n á mú nọ́mbà ẹnìkan wọ́n fi mọ́ pèèyàn kété tó bá fi pè wọ́n á ti mọ̀ pé òkè ibi ni orúkọ ẹni báyìí ló ní NIN yìí òun ló fi ń ṣe bẹ́ẹ̀ àmọ́ wọ́n tún gbọ́dọ̀ jẹ́ ká farabalẹ̀ pé ká wò ó èèyàn mélòó ni wọ́n wà gé kúò tí ò ní lè lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn nǹkan táwọn bẹ́ẹ̀ nǹkan tí wọ́n rò ní pé àwọn tó mọ̀wé àbáwọn ọ̀jọ̀gbọ́n nìkan náà lo irọ́ o èrò pọ̀ tí ò gbọ́n tí ò jọgbọ́n tí ò mọ̀ nǹkan kan tó ń lo ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mímí rọ̀ ìjọba pé kó tútù èrò wọn pa lórí ẹ̀ pé kọ́ ò pé kí la tún lè ṣe lórí wọ́n dẹ̀ ní ètò ọjọ́ táwọn fi sí bóyá February kìíní kan ni. wọ́n ní bí ọjọ́ méjì àbí nǹkan ló kù báyìí. wọ́n tún gbọ́dọ̀ fún wọn lọ́jọ́ sí torí gbogbo ẹni tó lọ ibi tó tiẹ̀ ti fẹ́ lọ fowókọ́lẹ̀ fẹ́ náà wọ́n rí fi ilẹ̀ ní pété mo lè rò fi ilẹ̀ so wọ́n ti já àwọn èèyàn wọ́n ti sọ fún àwọn èèyàn ni káwọn èèyàn náà gbìyànjú kó lọ máa fowókọ́ wọn lẹ̀ ní NIN. ọ̀pọ̀lọpọ̀ tó mọ̀ wá wọ́n mọ̀ wípé ó tún kù nǹkan kan tó tí ibi tó tọrọ tí ìdí àṣẹlá láfi bọ̀ ni lórí ọ̀rọ̀ ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ta ló lórí ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ọ̀yọ́. ìbéèrè ńlá lẹ béèrè a ní olórí. ta ló lórí. Ọlọ́run ló lórí gbogbo wa Chief Akínọ̀kẹ́ àwọn ní alága ẹgbẹ́ wa olórí wa ni wa bàbá wa
Christopher Lawakala bàbá wa ni wọ́n olórí ni àwọn náà wọ́n ṣe wà torí kò sí nǹkan tá a fẹ́ ṣe bá a jápá mọ́nú títí àwọn nìkan náà ló jẹ́ tó jẹ́ pé ó ti jẹ gómìnà rí tó wà ní ẹgbẹ́ wa báyìí ó sì wà pé tó bá ti jẹ gómìnà rí àwọn náà ní pé kí wọ́n fi sí ipò olórí ẹ̀kejì ní sọ̀rí náà lólórí wa wà lọ bọ́lẹ̀ tó ṣe pàtàkì ọ̀rọ̀ olórí gangan kọ́ ju pé ẹgbẹ́ wa kò fẹsẹ̀ múlẹ̀ kárí tó fi já jẹ́ pé kò ṣe pé wọ́n wà láti ìlú kan tí ì ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ tí wọ́n á máa lálẹ́ fún wa pé báyìí láti ṣe nípínlẹ̀ kò lè rí bẹ́ẹ̀ àwa la mọ́ra wa àárín ara wa náà la fi tó. 2023 ǹjẹ́ Honourable Saheed Akíade Fìjàbí ṣètún lérògbà láti lọ ṣé ilé ìgbìmọ̀ aṣojú-ṣòfin ni àbí ilé ìgbìmọ̀ aṣòfin àgbà àbí gómìnà. ṣé gbogbo ẹ̀ àwọn èèyàn máa ń bẹ̀rẹ̀ lọ́wọ́ tí ó tiẹ̀ ń ṣe àwọn oníròyìn gan àwọn aráàlú pé kí lẹ fẹ́ ṣe ìgbà tó bá lẹ́mí tó lálàáfíà tí ìlera wà èèyàn ronú kó fẹ́ ṣe kankan gbogbo ìgbà tó bá yá gbogbo ibi tí ẹ̀mọ́ tí mi máa ń gbàdúrà gbogbo ibi tí èèyàn á ti ṣe àǹfààní fún èèyàn nìkọlọ̀ tí wá sí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta tẹ wá kálẹ̀ náà kò sí ìta kéré ń bẹ̀. ọ̀pọ̀lọpọ̀ ní ìmú ní àǹfààní àti ní ìfọ̀rọ̀bá ẹnìkan jẹ́wọ́ ó ní gbogbo wọn gbà ní ìsìn Ajímọ̀bí mọ̀ ti kú wọn nígbà àtàjímọ̀bí wà ní gbogbo wọn ṣe filenge ẹlòmíì ó wà tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ kò ní rí tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ tó jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú APC náà fi sọ̀rọ̀ bẹ́ẹ̀ bí ó bá tiẹ̀ wá jẹ́ pé bí ètò ìdìbò bá ní afẹ́ṣètò ìdìbò abẹ́nú wọn fún yín tíkẹ́ẹ̀tì bó lẹ ṣiṣẹ́ ọgbọ́n ò lẹ́dà sí ṣẹ́ kò nu APC ní abẹ́. ọjọ́ tèmi ti bẹ̀rẹ̀ òṣèlú yìí tó náà dẹ̀ ti ń fún mi lórí ọ̀fẹ́ láti máa dìbò wọn ò fún mi tíkẹ́ẹ̀tì rí. wọn ò fún yín rí. gbogbo ẹni tó bá mọ̀ àkọ́kọ́ kí Ọlọ́run fọ̀run kẹ́ bàbá wa láàmú àwọn náà ṣe bí electoral college la ṣe wọ́n jókòó ni wọ́n ní ká gbéwé wa jáde tó kàwé ju ìrírí náà fi mú wa lọ́jọ́ náà lọ́hùn. ẹ̀kejì tápà ọdún 2015 Adámàsìngbà bẹ̀rẹ̀ láti ṣe primary. àlàyé yẹn ó ṣe èyí ni. nígbà mo rántí náà ẹ̀yọ̀kan ṣoṣo báyìí la fi jáwé olúborí. ti 2019 tí ò tiẹ̀ ti pẹ́ jù gbogbo yẹn náà ló mọ nínú gbogbo ẹ tó wà lọ́yọ̀ state pátá gbogbo ìbò tá lọ́yọ̀ state is 52 látòrí gómìnà deputy governor senator mẹ́ta rẹ́pù mẹ́rìndínlógún house of assembly méjìlé ní 32 méjìlélọ́gbọ̀n gbogbo ẹ̀ mo lè sọ mo tó tún sọ. wọ́n ní gómìnà náà fa àwọn èèyàn wọn kalẹ̀. kọ́ tún lọ wò ó mo tó tún sọ Ìbàdàn South West North West Federal Constituency nìkan láti ṣètò abẹ́nú tó yẹ pé mi jẹ́ kan lára wọn ó sì le gan-an táwọn èèyàn ti wò pé ìrọ̀mù sí ọlọ́run dẹ̀ ṣe àwa náà la jáwé olúborí. so wípé tá bá ní wọ́n fún wọn ní tíkẹ́ẹ̀tì ni mi sọ pé bàbá wa Ajímọ̀bí kọ́ ló ń fọ̀rùn kẹwọn mi sọ pé bóyá wọn nípa nù ayé gbogbo wa ni bọ̀ pé èèyàn ti ṣètò òdìbò nígbà náà lọ so kò ju omi lójú bàbá sì fìdí rẹmi nǹkan méjì náà nílé ayé tìbí tirẹ̀ bó bá ṣòṣèlú bó bá gbégbá nínú kó wọlé àbí kó má wọlé méjèèjì sẹ́ẹ̀ ti ṣẹlẹ̀ sí wa rí so kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ mọ́ kò jọ wá lójú. ìgbé ayé lẹ́yìn ìpẹ́ wà ní ọ́fíìsì bó ló ti ṣe rí báwo lè ṣe. táwọn èèyàn bá béèrè lọ́nà pé ìgbé ayé ẹnìkan gan sọ fún mi pé ọ̀nàrẹ́bù ìgbà tẹ wá kó ọ̀gá wa kan ló sọ fún mi o ó ní ìgbà tí mo kó nípò ni mo wá ń sanra sí mọ́ àgbà ṣé tòótọ́ ni bóyá Ọlọ́run tún fi mí lọ́kàn balẹ̀ sí ni ìgbé ayé nǹkan tí mo rí pé mo wò pé mi ṣe pé tó bá wò pé kí ló wá dùn mí jù pé mi lọ nǹkan ẹyọ kan ni òun dẹ̀ ni wípé mi ì sùn nínú floor nínú ilé láti máa ń fọ̀rọ̀ ṣòfin láti máa fọ̀rọ̀ jómi tó rọ̀ ó tán ìyókù kò sí yàtọ̀ torí iye èpè tí mò ń gbà náà lójúmọ́ náà èpè bò wá ní. wọn náà ń gbé. báwo lẹ̀yin ṣe mọ̀mọ́ ń ṣépè báwo lẹ̀yin ṣe jẹ́ ẹni kankan tó ń sọ fún yín pé ìyàwó náà.
abẹ́ ọ̀bùrẹ́ ẹ̀dá olóṣèlú mo ìwà wọ́n bá ṣe òṣèlú fẹ́ nìkan wàhálà ẹ̀bẹ̀ ṣe àwọn olórí ibú ẹ ti gbàgbọ́ ní olórí ibú ni wọ́n àwọn olóṣèlú ká dáa fún wọn. wọ́n ti kó gbogbo papọ̀. ẹ̀kejì wípé wọ́n ń pèèyàn lójúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ ìpè yìí ń lọ. àwọn oníròyìn tiẹ̀ kọ́ lè kó ló ń kà. bàbá borí títì ìwọ̀nba náà ló fi lè ṣe nǹkan tó wù ẹ́ torí kò tó jẹ́ náà ọ̀nà rẹ̀ wù ẹ́ ṣe kìíní kan ẹ̀ ṣe so gbogbo ẹ̀ kò fi bẹ́ẹ̀ sí yàtọ̀ àti pé bí mo ṣe gbégbé ayé mi gbà tá a wà ń bẹ̀ òun náà náà láyé ń gbé sí kò ṣe pé gbà tá a wà ń bẹ̀ lọ́dún mẹ́jọ bóyá ọlọ́pàá mélòó kan ló wà níwájú ló wà lẹ́yìn jẹ́jẹ́ lọ́mọ Ìbàdàn lọ ni òun náà láyé ti ń lọ kò sí yàtọ̀. ẹkùn ìdìbò yín mo mọ̀ pé oríṣiríṣi tó máa léèyàn gbọ́ feedback ẹ máa gbọ́ lóríṣiríṣi ìgbà tẹ́ wà lọ́hùn níbẹ̀ àti ìsìn kí làwọn nǹkan tẹ́ ti ń gbọ́ láwọn èèyàn bóyá ti gbọgbà ẹ̀yìn Ọlọ́run mú yín ẹbí ńgbà tí mo ẹbẹ́ ilẹ̀ ìdìbò. ṣe rí nǹkan ọgbọ́n tẹ̀kọ́ tèmi kọ́ra mi ni pé téèyàn bá wà ń bẹ̀ èmi máa ń gbìyànjú torí nígbà tá a kọ́ wọlé ẹni tó wà ń bẹ̀ sí oríṣiríṣi náà gbé Fìjàbí ó gbówó wa lọ kinní kan Fìjàbí ó kówó wa lọ wọ́n ti ẹ̀ ti sọ pé èmi gan mi tún jẹ́ káwọn tí ì ṣiṣẹ́ mo wá rán wọn létí bàtẹ́nìkan bẹ̀rẹ̀ lọ pé má gbàgbé o nígbà tán débẹ̀ ètò ìṣúná 3 ni wọ́n ti ṣe eléyìí táwa fi lẹ̀ eléyìí tán ṣe ní 2020 eléyìí tán ṣe 2021 3 táwa gan lórí ọ̀fẹ́ ìgbà táwa wọlé mo rántí ní 2011 ọ̀nà ibi Fọlákẹ́ Olóyè náà wà mí tí ẹ wọ ẹyin wo wọ́n ti ṣe tiwọn lè fi wọ́n lẹ̀ gbogbo oríṣiríṣi náà là ń gbọ́ wọ́n ní tí ẹ bá focus tí máa roko tí máa ní fún mi lọ́wọ́ kí n ro ẹ̀gbẹ́ máa sọ́dọ̀ mi torí èmi fi wọ́n lẹ̀kan máa ṣe tí wọ́n bọ́ àmọ́ àwọn èèyàn wọ́n mọ̀ pé ìyàtọ̀ wà nínú ẹ̀fà àti èjì tẹ́ ẹ bá gbéyàwó èmi gan rí fúnra mi pé ó yàtọ̀ síra wọn ẹ lè fi wéra wọn kò ń ṣe pé ọdún 8 lẹ fi ń wé bí abẹ́ ọdún 2 o ọdún 2 tèmi gan nígbà tá a wà ń bẹ̀rẹ̀ ọdún 2 mo mọ nǹkan tá a ti gbé ṣe mo fún wọn láyè pé lórí ọ̀fẹ́ Ọlọ́run á jẹ́ káwọn náà ṣe dáadáa. nígbà tí a lọ bèrè tá a ṣiṣẹ́ lórí ohun àwọn olùdìbò ní ẹkùn ìdìbò yín nígbà tí ọ̀pọ̀lọpọ̀ ń sọ̀rọ̀ síta ní Saheed Fìjàbí ń try fún wa o wọ́n wà ní ẹnìkan wá sọ pé ó ń try fún wa ṣé bí ìgbà tí ó wà bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan tó ti forí wa sọ náà ló tún ṣe padà ọ̀pọ̀lọpọ̀ ohun tẹ̀ ń ṣe ní ìsìn bóyá ẹ̀ fún wọn ní àwọn ohun èlò amáyédẹrùn ní o lórí ètò ẹ̀kọ́ ní o UCH ẹ̀ ṣètò tó ẹ̀ ṣètò sí ní o wọ́n ní ẹni yẹn ó ní tẹ́ ti forí àwọn sọ́ngbà náà lẹ̀ kó jáde padà báyìí. káti ẹ̀ ní bẹ́ẹ̀ ni àti lọ́dún 2 báyìí náà èmi nìkan kọ́ ni mo dìbò tí mo fi di Rẹ̀mí ká ní pé bẹ́ẹ̀ ni kò yẹ èmi nìkan kọ́ mo dìbò tí mo fi di Rẹ̀mí tó ti fi wá fara pẹ́ wípé àwọn tó wà ń bẹ̀ gan báyìí púpọ̀ ní wọn kò ṣe tó nǹkan táwa ń ṣe àbí nǹkan tí èèyàn bá ná ṣe bó máa ń tán ni so ẹni tó bá sọ fẹ́ ṣe rí Ìbàdàn àlè pọ̀ àlè ó dẹ̀ lè fúnyàn láti ṣe dáadáa lójú ará Ìbàdàn ọmọ Ìbàdàn ni mí wọn gbé mi wá wò ló tọ́ wọn dẹ̀ sọ èmi ò wá ṣe tèmi fún kéèyàn lè rí mi wàláì àyàn máa ń rò pé bóyá torí ó fẹ́ ṣe nǹkan 2023 irọ́ mò ń ṣe torí pé ó mọ́ mi lára mò ń ṣe torí wípé mo rí pé mò ń pa àwọn kan lẹ́rìn ó wá kù sí oníkálukú lọ́kọ́ tó bá wù wọn nìkan wá sọ náà bá ní owó tó kó pamọ́ ni èmi nìkan kọ́ mo lọ bẹ̀ àwọn kan wà ń bẹ̀ báyìí tó ń kó lọ́wọ́ tí wọn ò kó jáde. ṣé lóòótọ́ lówó wà bẹ́ẹ̀ tó máa ń kó ni. mi ó náà mo sọ pé mi ò rẹ tó lè lọ bẹ̀ yẹn o tẹ́ pé tó bá dé wàá di richest man in ẹni tó lówó jù lágbàáyé abẹ tó lówó jù abẹ tó lówó jù lọ́yọ̀ kò ṣeé ṣe so ẹni tó bá ń sọ bẹ́ẹ̀ èmi ò ní jẹ́ kí nǹkan táwọn ń sọ kókó rẹ̀wẹ̀sì báyìí àwọn máa ṣe tiwa lọ torí nígbà náà gbàtà ìdìbò nǹkan tó ṣe jù náà pé tó pẹ sẹ́ẹ̀ nìkan wá ní sẹ́ẹ̀ nìkan wá ní ẹlòmíì ò dìbò torí wípé kò mọ̀ pé kò dìbò ẹlòmíì kò ń ṣe pé
kò dìbò fún mi torí pé mi ì ṣe dáadáa o torí ẹ̀tanú tẹ̀m̀bẹ̀lẹ̀kun ẹ̀sán nìkan wá ní yóò ṣe àmọ́ ṣe gbogbo nǹkan tó wá rò pé yóò bàjẹ́ lọ́nà iwájú báyìí lọ́pọ̀ ibi tí ń rí sí àtúnlọ́wájú sí ọlọ́run sì ní ìbàjẹ́. lára àwọn tó sọ̀rọ̀ ń bẹ̀ wọ́n ní ọmọkùnrin ń gbìyànjú kódà bí ò ṣe sí lọ́fíìsì mọ́ àmọ́ kó tiẹ̀ já mọ́ tó tún fẹ́ ṣe. gbogbo nǹkan tá a fẹ́ ṣe ọwọ́ ọlọ́run ló wà. ṣe pé káwọn ṣé kò tí wàá máa péjọ ọ̀pọ̀lọpọ̀ ló ti mission 2023 ti ń jáde lóríṣiríṣi. òun ló fi jẹ́ pé a lè ṣe dáadáa nàìjíríà olóṣèlú ò lè ṣe dáadáa tá a bá ti wá wọ́n nǹkan bẹ́ẹ̀ yẹn bọ̀lẹ̀ èèyàn lọ́dún mẹ́rin láti ṣiṣẹ́ tó bá kọ́kọ́ wọlé oṣù mẹ́fà sọ́dún kan òfin jókòó ni. oṣù mẹ́fà sọ́dún kan ó sì mọ jókòó pé kí ló ń ṣẹlẹ̀ báwo la fẹ́ ṣe mo la fẹ́ gbélé sí ọdún kan kejì tó bá bẹ́ ọdún kejì lèèyàn fi lè ṣàǹfààní láàrin ibẹ̀ lẹ́tún sí pé ọ̀nà rẹ̀ wù ọdún mẹ́rin lẹ máa lò ẹ má wọ̀rí a tún sì máa sáré kò ní ro tàwọn aráàlú mọ́ títí ẹ̀ ló máa sọ pé báwo máa ṣe padà wọ́n lè mú sọ pé kò sígbà tí adáṣọ táàrí ilẹ̀ fi wọ́ bọ́ àníbi tèmi àti máa ṣàǹfààní fáwọn èèyàn nǹkan lọ́wọ́ fi ní ṣe róṣèlú ibi tọ́lọ́run fìyàn sí láti ṣàǹfààní fẹ́yàn ni òṣèlú. àwọn wo ni gílẹ́gìn ọgbà Saheed Akínadé Fìjàbí Foundation. ọ̀pọ̀ àkọ́kọ́ igi lẹ́yìn ọgbà ọlọ́run ni torí bí táwa gan ti ń rí owó ìyá àmọ́ bí tó ti ń wọ ọlọ́run ṣàǹṣe ni ọlọ́run sì ní parí ọlọ́run sì ní pa ọlọ́run ní paná ẹ̀ gbogbo àwọn tó nífẹ̀ẹ́ sí wa igi lẹ́yìn ọgbà gan ni àwọn tẹ̀ ń ṣe nǹkan fún tó tiẹ̀ ń gbà igi lẹ́yìn ọgbà yín náà ni ẹlòmíì ló dáná oúnjẹ sílẹ̀ tán nìrẹ́ nìyàn jẹ́ bọ́pá àti ẹ̀gbóúnjẹ jáde pé àti Fìjàbí o tiẹ̀ lájẹ kò sí nǹkan tẹ́ ẹ sọ àwọn igi lẹ́yìn ọgbà wa náà nìyẹn ọlọ́run wà ní jẹ́ kí igi lẹ́yìn ọgbà wa ọlọ́run ní ìbàjẹ́ gbogbo àwọn tó ń ṣọwọ́ kú dúró sí wa tá a tún fáwọn èèyàn gbogbo bí táwa náà ti ń lọ tá a mú jáde ọlọ́run ìjọba jẹ́ mo dẹ̀ mọ̀ pé a ṣe sí ẹ ṣe sí i dandan náà máa ṣe lọ ni wàláì tàláì ọlọ́run ìjọ tán ìgbà tí ó tán ni pé àfitọ́ yẹ pé gbogbo èèyàn ẹ̀rín ti gbẹnu wọn nìkan ló lè tán. ìbáṣepọ̀ yín pẹ̀lú ẹni tí ó jẹ́ alákòóso fọ́rọ̀ àwọn ọ̀dọ́ lórílẹ̀‐èdè Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí ọ̀pọ̀lọpọ̀ ní lára àwọn tí ó fún wọn nímọ̀ràn lórí ọ̀rọ̀ ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́ lẹ́wà pé ẹ fẹ́ kí wọ́n fara sí àwọn ọmọ ẹgbẹ́ tó kù wípé bíi olóṣèlú abroad jọ lẹ́yìn méjèèjì. ẹni tó bá rí mi tó dẹ̀ rí èdè tí mò ń pè tí mò ń fọ̀ ó yẹ kó ti yé wọn pé èmi èsì olóṣèlú abroad àlìkàwé nílé òkun nílé òkèèrè gbogbo ibi tó wù mí gbéjú láyé Ìbàdàn ni àwọn èèyàn máa ń wò pé yóò ti travel mo ṣe tán nísìn jẹ́jẹ́ mi ní gbé mọ́tò mi sọ́nà mò ń lọ ni béèyàn dá mi dúró tí n bá ní máa fún tí mi bá ní mi fún kò sí jàmbẹ́ ẹ wá rí ti mínísítà wa kò sẹ́ni tí ó àgbàlagbà ni wọ́n ẹni tó lóye ni wọ́n orí wọn sì pè pọ̀ so ìwọ̀nba náà la lè sọ la lè gbà wọ́n ní ìmọ̀ràn èmi gan mi ṣe jókòó yìí bẹ́ẹ̀ ṣe jókòó yìí ìwọ̀nba lè gbà mí mọ̀ràn mọ́ ẹ bá sọ fún mi kí n ṣe ha tí n bá rò pé bí ní í ṣe sí kẹtẹ fẹ́ ṣe sí àwọn ọmọ ọgbà àwọn náà gbìyànjú kọ́ lọ́ọ́ máa pè wọ́n pa. ṣé wọ́n ṣe sẹ́gbẹ́. ọmọ ìrẹ́gbẹ́ ló fún wọn ní nǹkan wọ́n ń ṣe àmọ́ ó lè ṣẹ́rí èèyàn ní gbogbo wa mo lè fún yín lẹ́gbẹ̀rún kan kẹ́ ò pé owó ìpọ̀ mo lè fẹ́ lómi ní mílíọ̀nù kan kó pé yóò ṣe àfún lówó kékeré báyìí bá a ṣe rí nìyẹn. ẹ wulẹ̀ ẹ ti kó tán ẹ ní sọ̀rọ̀ tán ẹ̀yin aráalé ohun tẹ́ ti ń gbọ́ látẹ̀ẹ̀kan akọni Honorable Saheed Akínadé Fìjàbí. lákòótán ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n fẹ́ gbọ́ ìmọ̀ràn láti ẹnu yín ẹkùn ìdìbò yín wọ́n nílò ohùn yín lásìkò tá a wà yìí lákòótán. àkọ́kọ́ ìjà bẹ̀rẹ̀ láti ẹkùn ìdìbò wa èmi rọ gbogbo àwọn akẹgbẹ́ wa ọ̀rẹ́ wa àbúrò wa wípé kọjọ kan gbìyànjú gbogbo ìwà ìpáǹle tí wọ́n ṣe kan wá wọ ìbọ̀lẹ̀ kò sí nǹkan nínú pé kéèyàn máa ṣe páǹle ju pé ká gbé ìrọ̀wọ́ ìrọ̀sẹ̀
mo jẹ́ tó rọ àwọn ọmọ ìpínlẹ̀ Ọ̀yọ́ pé ìjọba tó wà ń ta ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú wọn a nífẹ̀ẹ́ wọn la dìbò fún wọn. ìyẹn ò sọ pé torí wọn wá wà bẹ́ẹ̀ sí bóyá kán tó dìbò míì kan wọlé o ìyẹn ò sọ bẹ́ẹ̀ bọ́ dandan ni pé gbogbo ẹni tó bá ti jó lórí ni pé ká ṣùgbà wọn kán lè ṣe dáadáa torí bàbá ń fà wọ́n lẹ̀ àwa náà ò ní ra àǹfààní bẹ́ẹ̀ torí tá a bá wò pé bí a torí mo jó lóṣèlú ń fà wọ́n lẹ̀ àwọn tó jẹ́ ẹbí àtàrà àtolùmọ̀ràn mi tí ò ń ṣe olóṣèlú ńkọ́ tó wà káàkiri nípínlẹ̀ Ọ̀yọ́ àwọn náà ni wọ́n ní ìdí àǹfààní ìjọba tó wà ń ta akọgbà wọn yànjú pé káwọn èèyàn eléyìí tó bá jẹ́ òkodo ọ̀rọ̀ nìkan máa sọ fún wọn káwọn máa jẹ́ kí ọ̀gá wa ní ẹ ṣe dáadáa eléyìí tí ò bá ṣe dáadáa ajá sọ fún wọn eléyìí tó bá ṣe dáadáa ká sọ fún wọn. ẹgbẹ́ alátakò lèmi wà lẹ́nìí nípínlẹ̀ Ọ̀yọ́ gbogbo eléyìí tá a bá rẹ mo ti rí eléyìí tá a ti sọ lóríṣiríṣi tẹ́lẹ̀ tá a bá ti sọ́tàn lẹ́nìí báyà ń kó lórí rédíò báyìí wọ́n ti lọ́ọ́ mú ṣe àwọn náà mọ̀ èmi ò gbàdúrà pé kẹ́ni kankan jábọ̀ òkè lọ́la gbogbo wọn máa lọ ìpínlẹ̀ yóò ní dàrú Nàìjíríà ní agbára lọ́wọ́ Ọlọ́run ń sọmọ lókun bẹ́ẹ̀ ni wọ́n ní símọ́ ìyá rẹ̀ Nàìjíríà ò dáa ìsọwọ́pọ̀ gbogbo wa ká pọ̀ papọ̀ ká fi gbé lárugẹ. ẹ̀yin aráalé ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí o ọ̀rọ̀ àmọ̀ràn ọ̀rọ̀ ìṣítí ni wọ́n ní Nàìjíríà ò dáa ṣùgbọ́n ká jọ fọwọ́sowọ́pọ̀ kó lè bá a lè tẹ̀síwájú. ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ní àwọn tó wà lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n nílò ìfọwọ́sowọ́pọ̀ gbogbo wa kò sì ní bàjẹ́ láṣẹ Elédùmarè. a dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tí ẹ gbà wá lálejò a lérò pé tí a bá tún kàn sí yín nígbà míì ẹ ó tún. agbára Ọlọ́run á jẹ yín. ẹ ṣe ẹ kú gbogbo gbà wá. ẹ ṣe o. tọ́ a ní ìrìjú báyìí lọ lórí ètò àjọrò ní ìkànnì Àwarawa TV eléyìí tí a wà lórí ẹ̀rọ ayélujára lórúkọ gbogbo ikọ̀ Àwarawa TV tí a jọ wá fún ti òní. ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa lórí àwọn ẹ̀rọ ayélujára wa gbogbo Àwarawa TV ẹ bá wa subscribe kẹ bá wa like kẹ comment kẹ dẹ̀ bá wa share gbogbo àwọn fídíò eléyìí tí ó wà lórí agbágbé wa títí di ìgbà míì tẹ́ ò tún máa láǹfààní láti pàdé mi pẹ̀lú àlejò míì èèyàn kàǹkà míì láwùjọ Sekinat Adégòkè Yusuf lórúkọ tèmi ó tún di lábọ̀.